jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ tún yọ̀ǹda fún wa ní àkókò yìí. Dúpẹ́ fún ìmísí ẹ̀mí mímọ́ rẹ nínú ayé wa. A gbé ọ̀gá fún ọwọ́ agbára rẹ tẹ́ fi gbé wa ró. Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, gbọ́ ọpẹ́ kó gba àyìn wa. Àkókò náà tí Olúwa láti sọ̀rọ̀ rẹ jáde. Bàbá, mo gbàdúrà nípa ìmísí ẹ̀mí mímọ́ rẹ. Ọ̀rọ̀ rẹ tí yóò jáde jọ ṣe ayé wa sí rere. Jẹ́ kí ayé wa nípasẹ̀ ọ̀rọ̀ rẹ kó ní ìtumọ̀. Fún wa ní oore ọ̀fẹ́ láti lè fi ìgbàgbọ́ rìnrìn àjò wa, àti ní ìkẹyìn yá lè bá ọ jọba. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ará nínú Olúwa, mo kí wa pé a kú àkókò yìí. Mo sì gbà láàárọ̀ wípé oore ọ̀fẹ́ tá fi la àkókò yìí já k'Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ohun tí mo fẹ́ fi ká fi ru ìgbàgbọ́ wa sókè, òun ni mo pè ní ìgbàgbọ́ rẹ dà. Ìgbàgbọ́ rẹ dà. Nígbà tí mo mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run jáde nínú ìrètí Máàkù orí 2 ẹsẹ̀ 5 tó kà báyìí pé nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé, ọmọ, adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé, ọmọ, adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Tá bá wo àwùjọ tí a wà dáradára, pàápàá àwùjọ wa yìí àti ní gbogbo àgbáyé, fún tí ẹnì kọ̀ọ̀kan ń là kọjá ní àkókò yìí, ó ti mú ìpòrúrù bá ọkàn wa. Ó ti mú kí ọ̀pọ̀ kí ó sọ ìgbàgbọ́ nù. Ó ti mú kí ọ̀pọ̀ kó rìn nínú ẹran ara. Ó ti mú kí ọ̀pọ̀ kó fi ohun tí a pè ní irinṣẹ́ ti ẹ̀mí ìgbàgbọ́ yìí kó fi sílẹ̀. Ọ̀pọ̀ ìgbà ohun tá à ń lò ní ọgbọ́n orí wa, làákàyè wa, òye wa, akitiyan ti ẹran ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí gbogbo àwọn nǹkan wọ̀nyí níwájú Ọlọ́run tí kò fún wa ní oore ọ̀fẹ́ tó bó ṣe yẹ kí a gba ìbùkún náà. Mo wá wòye wípé ìrìnàjò wa nínú ayé yìí, ọ̀pọ̀ onígbàgbọ́ ló ti wá di aláìgbàgbọ́ onígbàgbọ́. Aláìgbàgbọ́ onígbàgbọ́. Tí a bá wo ọ̀rọ̀ tí a pè ní ìgbàgbọ́ yìí dáradára, ìgbàgbọ́, a lè pín sí ègé ọ̀rọ̀ mẹ́ta. Ìgbàgbọ́, gbà, ohun tí o gbà, ohun tá lè pè ní what you accept. Gbọ́, what you heard, ohun tí o gbọ́, tá wá pè ní ìgbàgbọ́, gbà kí o gbọ́. Tó túmọ̀ sí pé ohun tó o gbọ́, ohun tó o gbà. Tá bá dé ohun tí Paul sọ fún ìjọ tó wà ní Róòmù, tá bá wo Róòmù orí 10 ẹsẹ̀ 17, ó ní ìjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn tó sọ pé ká tó sọ pé èèyàn jẹ́ onígbàgbọ́, ó ti gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Síwájú sí Hébérù orí 1, Hébérù orí 11, tá bá wo ẹsẹ̀ 1 sí 3, ó jẹ́ kí ó yé wa wípé ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí sí ohun tí a kò rí. Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dé ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà kì í ṣe ohun tí ó hàn náà fi dá ohun tí a ń rí. Tá bá lè wo ayé yìí, a rí pé àdìtú ní. Nítorí pé a kò tí ì rí Ọlọ́run rí, ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ń bẹ. Torí pé à ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀, a sì ń rí ògo rẹ̀. Àwa pàápàá gẹ́gẹ́ bí ohun tí Bíbélì sọ fún wa, ó ní a jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀, ó ní àwa ní àgùntàn pápá rẹ̀.
Bíbélì dẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ ní Jẹ́nẹ́sísì orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ó sọ fún wa, ó ní Ọlọ́run sọ pé wá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. So àwòrán Ọlọ́run ni a jẹ́, ìgbàgbọ́ ni. Tá bá dẹ̀ wò dáradára, Paul nígbà tó ń gba àwọn ará Kọ́ríńtì ní ìyànjú ní Kọ́ríńtì kejì orí 13 ẹsẹ̀ 5 apá kan níbẹ̀, ó ní ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́. Ǹjẹ́ ṣá wà nínú ìgbàgbọ́, àti pé níbo ni ìgbàgbọ́ wa, níbo ló wà báyìí? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ohun tí a fẹnu wa ń sọ jáde ó fi hàn wá wípé a ti sọ ìgbàgbọ́ nù. Ẹlòmíràn tó máa lè sọ pé ṣé o mọ̀ pé orílẹ̀-èdè yìí máa dára, àní dára kẹ̀, àní ó ti òun máa burú sí ni o. Ìgbàgbọ́ kí lohun tó ń sọ láti ẹnu rẹ? Èpísẹ́lì Paul sí ìjọ tó wà ní Éfésù orí 2 ẹsẹ̀ 8, ó nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́. Ìyẹn tó bá pé iṣẹ́ ìgbàlà èyí tí Jésù ṣe nípa ìgbàgbọ́ òun ni a fi gbà wá là. Ìṣe àwọn àpọ́stélì orí 26 ẹsẹ̀ 22, ó ní nípasẹ̀ ìgbàgbọ́ ni à ń sọ wá di mímọ́. Ìgbàgbọ́ rẹ dà? Tí a bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a ti mú ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde, Máàkù orí 2 ẹsẹ̀ 5, ó nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wo ọkùnrin tá a pè ní ẹlẹ́gbà yẹn, ó sọ fún pé wò ọmọ, àmú ọ lára dá. Tá bá wo ohun tó ṣẹlẹ̀ dáradára níbi tí a ti mú ọ̀rọ̀ yìí jáde, Máàkù orí 2, a rí pé ọkùnrin yìí ó ṣe àìsàn. Òun pàápàá ó ti gbàgbọ́ wípé tó bá máa jásí kó jásí. Ṣùgbọ́n Ọlọ́run ràn lọ́wọ́, ó ní àwọn tá lè pè ní faith helpers, àwọn tí wọ́n fi ìgbàgbọ́ tí wọ́n fi ràn lọ́wọ́. Tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí wọ́n gbọ́ pé Jésù bó wà níbì kan tó ti ń kọ́ni, tó ti ń ṣiṣẹ́ ìyanu rẹ̀, wọ́n gbé arákùnrin yìí, àwọn 4 wọ́n gbé lọ sọ́dọ̀ Jésù. Ṣùgbọ́n nígbà tó máa dé ọ̀dọ̀ Jésù, tá bá wo Máàkù orí 2 dáradára, a rí pé níbi tí Jésù Kristi wà, gbogbo ibẹ̀ ti kún fọ́fọ́. Ọ̀pọ̀ ti wà níbẹ̀ nítorí pé òkìkí Jésù ti kàn káàkiri pé ó wà ní Kápánámù. Kò sí ààyè mọ́. Ṣùgbọ́n nítorí ìgbàgbọ́ àwọn 4 tó gbé arákùnrin yìí, wọ́n wòye pé kí lohun tó yẹ káwọn ṣe. Wọ́n wá rò ní pé ṣebí àwọn lè sọ arákùnrin kalẹ̀ láti orí òrùlé. Wọ́n sì gbé ìgbésẹ̀, wọ́n gorí òrùlé lọ, wọ́n dá orí òrùlé. Iṣẹ́ ìyanu Jésù ń lọ, ẹ̀kọ́ rẹ̀ ó ń lọ. Wọ́n wá sọ arákùnrin kalẹ̀ láti orí òrùlé, wọ́n sọ kalẹ̀. Nígbàtí Jésù rí i pé àwọn kan mà ló tún ṣe léyìí, ó rò ó dẹ̀ mọ̀ wípé wọ́n ní ìgbàgbọ́ ààyè náà fi ṣe léyìí. Ìdí nìyẹn tó fi sọ fún arákùnrin yẹn, ẹni tá pè ní ẹlẹ́gbà, ó sọ fún pé ọmọ, adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Nítorí pé ẹ̀ṣẹ̀ ló ti mú kí arákùnrin yìí kó ti di ẹni ìdè. Mo gbàdúrà fún wọn tó ń gbọ́ mi lákòókò yìí wípé Olúwa nínú àánú rẹ̀ á sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀. Ohun tó o nílò lákòókò yìí nípasẹ̀ ìgbàgbọ́ tó o ní, Olúwa á ṣe nínú ayé rẹ̀. Oríṣi ìgbàgbọ́ 3 ló wà. Ìgbàgbọ́ àkọ́kọ́ ni mo pè ní òkú ìgbàgbọ́. Òkú ìgbàgbọ́. Tá bá wo èpísẹ́lì ti Jákọ́bù orí 2 sí ènìyàn gbogbo, ẹsẹ̀ 17, ó ní bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ tí kò bá ní iṣẹ́, ó kú nínú ara rẹ̀. Èyí tá lè pè ní ìgbàgbọ́ tó bá ní iṣẹ́ rere. Gẹ́gẹ́ bí baba Ábúráhámù tó pé nípa ìgbàgbọ́ a kà sí fún iṣẹ́ rere. Nípa ìrìnàjò àwọn ẹni ìṣáájú
tarí ìgbàgbọ́ wọn àwọn bí Énọ́kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á kà sí iṣẹ́ rere fún wọn. Ó ní ìgbàgbọ́ tó ò bá ti ní iṣẹ́ rere òkú ni o. Ìkejì ó mọ̀ pé ní ìgbàgbọ́ asán tí ọ̀pọ̀ èèyàn ní lákòókò yìí, ìgbàgbọ́ asán, ìgbàgbọ́ òmúlẹ̀mófo tẹ́ pé àwọn èèyàn ń lọ láti lọ kún ìjọ Ọlọ́run ṣùgbọ́n tá pè ní ìgbàgbọ́ kò sínú ayé wọn mọ́. Ìdí nìyẹn tí Bíbélì sọ fún wa a lè pọ́n ní ẹlẹ́sìn. Ìrètí Mátíù orí 7 ẹsẹ̀ 21 sí 23 ó sọ fún wa, ó ní kì í ṣe gbogbo ẹni tó ń pè mí ní Olúwa 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 ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí wọ́n ń ṣe ìfẹ́ bàbá mi. Téèyàn ò bá ṣe ìfẹ́ Ọlọ́run kì í ṣe onígbàgbọ́, asán ni ìgbàgbọ́ rẹ̀, òkú sì ni ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú. Ó lè máa iṣẹ́ ìyanu o, kó máa ṣe oríṣiríṣi ohun tóhun, kó máa ní agbára tibí tọ̀hún, ṣùgbọ́n tí ò bá ti ṣe ìfẹ́ Ọlọ́run, àmọ́ oríṣiríṣi agbára ló wà nínú ayé lónìí báyìí. Ìkẹta ó mọ̀ pé ní ìgbàgbọ́ ti gbanilà, ìgbàgbọ́ ààyè. Èta inú Éfésù orí 7 ẹsẹ̀ 8 ó ní nípa ìgbàgbọ́ ni a fi gbà wá là, kì í ṣe nípa iṣẹ́ wa. Nípa ìgbàgbọ́ tí àwọn arákùnrin mẹ́rin yìí ní tó fi gbé ẹlẹ́gbà yẹn lọ sọ́dọ̀ Jésù, òun la fi wo ẹlẹ́gbà yẹn, òun la fi wò sàn. Torí pé iṣẹ́ rẹ̀ ò gbèdébì kankan. Òun Jésù sọ fún pé ọmọ, àdárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Níbo ni ìgbàgbọ́ rẹ wà, ìwọ ọmọ Ọlọ́run? Pàápàá ǹjẹ́ ó gbàgbọ́ wípé yóò dára fún ọ? Ọ̀pọ̀ ló tilẹ̀ ti rò ó pẹ̀lú bí ọ̀rọ̀ ajé wa bó ti forí ṣọpọ́n báyìí, ọ̀pọ̀ ló rò wípé ó ti parí fóun, bó ti bàjẹ́ fóun. Ògbọ́n tí Bíbélì sọ fún wa ní Jeremáyà orí 29 ẹsẹ̀ 11 ó sọ fún wa, ó ní èmi mọ èrò tí mo rò sí Olúwa àwọn ọmọ ogun wí. Ó ní èrò rere ni, kì í ṣe fún ibi, láti fún wa ní ọjọ́ iwájú àti ìgbà ìkẹyìn tó dára. Ọlọ́run ní èrò sínú ayé rẹ. Ohun tó ní láti ṣe pé kó gbàgbọ́ nínú Jésù. Tá bá wo episteli ti Jòhánù ìkẹta orí 2 3 John verse 2, ohun tó sọ, episteli Jòhánù kẹta ẹsẹ̀ 2, ó ní olùfẹ́, èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ, kí ó máa wà ní ìlera, àní bí ó ti dára fún ọkàn rẹ. Jòhánù sọ fún wa pé ká lè ní ìlera, ká ní ìgbàgbọ́ wípé àìsàn yẹn kọ́ ló máa gbẹ̀mí wa, ká ní ìgbàgbọ́ wípé àìsàn yẹn wà ní ó sì máa lọ. Ó ní kí ó lè dára fún ọkàn rẹ. Ǹjẹ́ o ní ìgbàgbọ́ pé Ọlọ́run lè pèsè fún ọ? Ọ̀pọ̀ ló tẹ̀ máa sọ pé wo ó ti parí, gbogbo ẹ ti ṣe, ó ti rí bó ṣe rí. Fílípù orí 4 ẹsẹ̀ 19 ó sọ fún wa, ó ní Ọlọ́run mi ó sì pèsè fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ọ̀rọ̀ ògo rẹ̀. Síwájú sí, ǹjẹ́ ṣé o ní ìgbàgbọ́ pé o lè ṣe àṣeyọrí pàápàá nínú ìdánwò tí òun là kọjá lákòókò yìí, tàbí nínú ìdáwọ́lé rẹ? Ìwọ ọmọ iléèwé, ṣé o ní ìgbàgbọ́ wípé o lè ṣe àṣeyọrí? Wọ́n ti pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé a ò máa jẹ́ orí ni, pé a ò ní jẹ́ èrò. Ǹjẹ́ o ní ìgbàgbọ́ pé Ọlọ́run tó sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria, ó tún lè tún Nàìjíríà yìí ṣe, ó lè sọ wọ́n di ọ̀pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Ǹjẹ́ ṣé o ní ìgbàgbọ́? Ǹjẹ́ ṣé o ní ìgbàgbọ́ pé o lè borí ogun tó ń jà ọ́ lákòókò yìí gẹ́gẹ́ bí Dáfídì ṣe borí ogun ní Sámúẹ́lì kínní orí 17 láti ẹsẹ̀ 51 síwájú? Ṣé o ní ìgbàgbọ́ wípé níbi tó wà tó ti ń ṣiṣẹ́ yìí lóòótọ́ lórí oríṣiríṣi àwọn àṣàsí, àrùnsí tàbí ìpèníjà, pé a kì yóò ṣe ọ ní ìdí? Gẹ́gẹ́ bí Sáàmù 5 Psalm 125, ó ní àwọn tó gbẹ́kẹ̀ l'Olúwa yóò dàbí òkè Síónì tá kò lè ṣí ní ìdí. Ní ìkádé àwọn ọmọ Ọlọ́run, ìjà wo àwọn tí wọ́n ti fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn. Onínúà fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn, kò sì rí ikú.
Ábúráhámù ní ògbólógbò ọjọ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run yọ̀ǹda ọmọ fún. Tí ni àwọn oníká sọ pàápàá nínú ìrìn àjò wọn, àwa pàápàá tá a bá lè fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn, ó ṣetán láti sọ̀rọ̀ wa dayọ̀. Àdúrà mi sí ẹnì kọ̀ọ̀kan wa ni pé nípa ìgbàgbọ́ tó níyẹn, ó ní tá a bá ní ìgbàgbọ́ bíi wóró mustadi, tá a bá ní kí òkè kó ṣídìí, ó ní yóò sì ṣídìí. Mo súre sínú ayé rẹ, ohunkóhun tó lè máa là kọjá gẹ́gẹ́ bí ìpèníjà, gẹ́gẹ́ bí ìdánwò, gẹ́gẹ́ bí ìdààmú, gẹ́gẹ́ bí wàhálà, lónìí òpin dé bá lórúkọ Jésù. Ẹ̀mí Ọlọ́run tí ń sọ ní di aláṣeyọrí ó yá kó wọnú ayé rẹ. Bàbá ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tó rán sí wa lónìí. Bàbá jọ̀wọ́ fún wa ní ìgbàgbọ́ ààyè, jáde ìgbàgbọ́ wa mú, àtìlẹ́yìn eré ìje wa jálè bá ọjọba. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín orúkọ Jésù.